ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti pété tí mo wá ó tún ti ṣẹlẹ̀ o láàrin Dorkas àti MC Olúọmọ. Dorkas ti bọ́ta o lórí ọ̀rọ̀ MC Olúọmọ pé a ò lè máa bá ìyàwó àwọn èèyàn láṣìjọṣepọ̀ kí wọ́n má pariwo síta o. Ló bá ní bóyá torí ìdí èyí ló ṣe rán òun ní prison o. Ló bá tún sọ ló fa akọyọ pé MC Olúọmọ ó láwọn obìnrin kọ̀ọ̀kan tó ń fún ní 3 million end of the month, ó láwọn ìyàwó ilé MC Olúọmọ 100,000 péré ló ń fún wọn. Dorkas ní òun ò ní gbà òun máa tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí gbogbo mátà yìí pé akọ́ṣẹ́ lọkùnrin ṣe òótọ́ kó tó lè pariwo síta pé èèyàn kan ń bá ìyàwó òun sùn. Ó ní tí ò bá jẹ́ òótọ́ ni ó ní báwo lọkùnrin ṣe máa bọ́ta tó wọn máa fẹjọ́ sùn. Ó dẹ̀ ní gbogbo àwọn àṣírí tó pọ̀ sí kọ̀kọ̀, ó ní gbogbo ẹ̀ lòun máa tú síta báyìí. Wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Dorkas. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Ẹ fi opinion yìí sínú comment ká wá wò bóyá òótọ́ ni Dorkas ń sọ àbírọ́ ni ẹ̀yin náà drop opinion ni. Tó bá wà níbì kan tó ń sọ̀rọ̀ ọmọ arọ ó ní àwọn ìyàwó ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún fi ẹ̀lẹ̀ èwo ló ń bẹ gbé ọ̀hún fi ẹ̀lẹ̀ bí aláì fi ẹ̀lẹ̀ ni báwọn ò bá fi ẹ̀lẹ̀ ṣé wò ti fi wọ́n lẹ̀ ni èwo ló ń bẹ gbé nu àwọn ìyàwó ẹ̀ ó má jẹ́ ká ba nǹkan jẹ́ a ṣì ń bẹ ebo díẹ̀díẹ̀ o ọ̀nà ọkùnrin tó ń sun ara fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe o tí wọ́n kan bá wà níbì kan tó rò pé mọ̀rọ̀ sọ a bà nǹkan jẹ́ ni a fẹ́ kí lè dàrú ni o a máa dárúkọ o ó tọrọ ni mo sọ fún ẹ pàṣẹ ládẹ máa múlẹ̀ sọ̀rọ̀ pé easy kéèyàn kan bọ́ sórí mídíà kó máa sọ pé nìkan dóyàwó òun ni wọ́n máa fi nǹkan mẹ́rin parọ́ àwọn tó ń ṣẹlẹ̀ sí gan míì wọ́n mú mọ́ra ni káwa tó lè jáde ká tó lè sọ wọ́n sún wa kò gidi ni ó jẹ́ máa kọjá ìyẹ́ ọmọ arọ a máa bà nǹkan jẹ́ o a ṣì ń ṣẹ́nu kù fún ẹni o èmi Dorkas mi ìrànyàn o ìjà mi lèmi àti ẹjọ ń jà èmi àti ẹ ìjà mi ni tí mi lè ever forgive ẹ nílé ayé mi kò sí ní máa fi forgive ẹ èwo ní máa lò ní máa fi forgive ẹ ṣé bí mo ṣe súnmọ́ ẹ tó tí mo bẹ́ bíjà bárájà tó tún wá ń padà dóyàwó lémi ní máa fi forgive ẹ ni àbí bí wà tí ìyàwó lémi ṣe parapọ̀ tẹ́ rán mi lọ sẹ́wọ̀n tó ń fún 3 million every month ẹ ló ń fáwọn ìyàwó ilé ẹ gan ẹ ló ń gbà nítorí pé kò lè rán mi lẹ́wọ̀n ó dẹ̀ ń fún 3 million àwọn ìyàwó ilé ẹ kó tó di station mọ̀ 100,000 ló ń gbà ìgbà tó di station mọ̀ 150 ló máa ń fún wọn ó wá ń fún ìyàwó ẹ lòmíì ní 3 million ó wá ní kó lọ wájú Ọlọ́run ba mi máa ń sọ fẹ́ nìkan máa ń sọ fáwọn èèyàn máa ń sọ fún everybody ẹ̀yin ará àtà lè má mọ̀ tóbìnrin kan bá ń sọ wípé ọmọ arọ ò lè dóhùn lọ́lọ́ ń pa o eléyìí ò mọ owó tán fi ń dógò o ẹ ló lè mi ọkọ ìyàwó fara lé mi every month tí ẹ̀kan wá ń fún 3 million ẹ wá ní kó má bàa sùn ẹ má kọjá àyè yín ó wà nílẹ̀ gan o ó wà nílẹ̀ gan ẹ má kọjá àyè yín o èmi ò ń ṣẹni tó máa sọ pé wọ́n máa sọ̀rọ̀ fún ṣẹlẹ̀ ọ̀sọ́ ọ̀hún sọ fún mi fúnra mi ni máa sọ tí mo rí ni mò ń sọ o ohun tí mo mọ̀ ni mo dẹ̀ máa sọ o sọ ẹ̀ lè lọ́wájú mi o mo yàtọ̀ ẹni tó máa gbọ́ torí fóònù a tún máa wo screen tó ń sọ̀rọ̀ fún èmi kọjá bẹ́ẹ̀ o ọ̀tọ̀ ni kéèyàn lọ́pọlọ ọ̀tọ̀ ni kéèyàn mọ̀ sọ ọ̀tọ̀ ni kéèyàn mọ̀ gbọ́ èmi Dorkas mo gbé o mo mọ̀ sọ mo mọ̀ gbọ́ o mo tún ní eléyìí I'm proud of that ọ̀rọ̀ ẹni kọ́ ẹ yẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ẹ jẹ́ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ kíákíá kẹyẹ ṣe bẹ́ẹ̀ mọ́ a máa fọ́ ọgbẹ́ lójú ilé àdàrú gan ilé tó ti àwọn ilé mi tán mánéjà ara wọn báyìí wọn ò ní mánéjà ara wọn mọ́ tá bá sọ̀rọ̀ ó máa rọ wá ní ọmọ àsọ̀rọ̀ ọkọ wọn fún wọn ṣé àwọn tó máa ń sọ̀rọ̀ ọkọ wọn fún ẹ ṣáwọn àwọn lẹ́bí ọkọ ni tó máa lọ fẹjọ́ ọkọ sùn ìwọ ló máa ń kọjọ́ wá bá ìbádùúrà tó ń gbà náà nìyẹn kó máa rojọ́ àwọn ọkọ wọn fún ẹ kó lè gbóúnjẹ lọ́wọ́ àwọn kó máa kó fáwọn ìyàwó kó lè bá wọn sùn níbo ló fẹ́ gbà lọ́wọ́jú Ọlọ́run ọba ó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹni ó dẹ̀ tí ì rí nǹkan kan ọmọ arọ ọba arọ ó ò lè lọ ó ti bà nǹkan jẹ́ gan-an tí ẹ sọ pé mi Dorkas ṣe máa forgive ẹ tí máa forgive and forget ẹ báwo lè fẹ́ ṣẹlẹ̀ ó rán mi lọ ṣẹ̀wọ̀n ní Italy 2 years láìṣẹ́ advice lásán mo fún ẹ ó gba properties mi rẹ̀ ráwọn ọmọ mi wọ́n mi ìran yàwó kò ń ṣe ìyàwó mi ògùn nìyẹn báwọn ọmọ mi kọ́ ó wá ní kí n dákẹ́ fún ẹ o tún ṣe sọ́ọ̀rì tì o tún wò pé ẹni tó ṣe wèrè kan jáde fún ẹgbẹ́ oníkèmí pé èmi ní kí n pè ẹ́ kí la fẹ́ máa jẹ sọ.
ọlọ́run ọba fi àtijọ́ àti mumi sọ́bẹ̀ ẹni tí wọ́n máa fi pè é. Àwọn tó ń gbádùn kan ìmọ́ra nígbà gangan ọlọ́run ti kó wọn yọ, olùgbàlà ti dé Ṣègùnàtì, ojú wọn ti là. Àwọn tó sì ń tẹ̀lé ọlọ́run ló mọ ibi tó dè wọ́n mọ́ pé wọ́n dẹ̀ gọ́ ni. Ṣé oníkan tó fẹ́ fún wọn mọ́ sí ni tó fi ń tẹ̀lé ẹ? Kí ló fẹ́ fún wọn? Ó gbódìdí Èkó dání, ó ò rí kankan fún wọn kúrò lójú kan. Apá nìyẹn, apá padà di branch chairman. Ọ̀rẹ́ ẹ tẹjọ jẹ́ set lọ́mọ àdúgbò ẹ. Wọ́n fẹ́ pọ́ndọ̀ olówó sí méjì, ó máa pín fápá. Ẹlòmíì ló máa pín fún. Ṣègùnàtì wá dé láti Lagos Island, ó wá ṣe fápá. Táwa ní ó fẹ́ káwọn ọmọ ṣòdì máa tẹ̀lé o. Ṣá lè padà lẹ́yìn Ṣègùnàtì. Lásìkò tí apá ò máa jẹ branch chairman. Wọ́n tún wá sọ fẹ́ni tó fẹ́ pọ́ndọ̀ sí méjì pé apá náà fẹ́ pín fún o tún gbégbèsè kó lè má jẹ. Ṣọ́lọ́run wájú ẹ lọ. Ó bá tí ò bá ti ẹ̀rọ tiẹ̀ lọ́jọ́ ọ̀la ẹ̀wà àwọn ọmọ tó bí irú tí wọ́n nà án. Irú tí wọ́n nà án kó lè lẹ́yìn. Ṣó ronú àtìlẹ́yìn ni? Ronú àtìlẹ́yìn náà. Tójọ́ tó bá ti rò wípé o máa bímọ sílẹ̀, o ò ní ṣèkà. Ṣó kì í ro tàwọn ọmọ yẹn ni? O kàn máa ń ṣò fake love kó love wọn ni. O rò pé kókó fún ẹ ló ń pè kó love ọmọ. It's not just about that. Ṣé o fẹ́ kó lọ tán kó máa ṣépè fún ẹni? Ro tàwọn ọmọ náà. At least you are above 50 years. Mélòó ló kù tó fẹ́ lóyún ayé tó wá ń wẹ̀ wúrin?